tilẹ̀ jẹ́ wípé ìròyìn ń jà rìnrìn nígbà tí ìwé ìròyìn ojúmọ́ ilẹ̀ wa kan tó gbajúmọ̀ dáadáa National Daily Newspaper ta forúkọ bò láṣìírí tó gbé ìròyìn náà jáde, ṣùgbọ́n tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti ṣèwádìí lọ́dọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn, pàápàá lọ́dọ̀ gómìnà tẹ́lẹ̀ ìyẹn gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai, tí a sì fìdí ẹ̀ múlẹ̀ wípé kò fi gbogbo ara sí òótọ́ ọ̀rọ̀ nínú ìròyìn tí ìwé ìròyìn náà gbé jáde, èyí tí gbogbo àwọn èèyàn ti ń gbé kiri láti ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ẹ rántí pé lọ́sẹ̀ tó kọjá yìí ní ọjọ́ àbámẹ́ta ti ṣe ọjọ́ kẹfà oṣù kẹrin tí a wà yìí, ìní ìwé ìròyìn tó gbajúmọ̀ náà tó jẹ́ elédè òyìnbó tó ń jáde lójoojúmọ́ ló gbé ìròyìn jáde pé El-Rufai tí wọ́n ní àárín wọn àti Tinubu kò gún régé, wọn ló fẹ́ gbé Tinubu lọ sí ilé ẹjọ́. Ǹjẹ́ kí ni ìdí tí El-Rufai fẹ́ gbé Tinubu lọ sí ilé ẹjọ́? Wọ́n ní ọkùnrin náà, wọ́n ní bí Tinubu ṣe yàn fún ipò mínísítà tó forúkọ ẹ̀ ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́dún tó kọjá, ṣùgbọ́n táwọn yẹn ní àwọn ò lè fòǹtẹ̀lú nítorí pé wọ́n kọ lẹ́tà ìfẹ̀hónúhàn kan nípa ìpè ó léwu fún ètò ààbò orílẹ̀-èdè yìí àti pé ọwọ́ ẹ̀ kò mọ́ nínú àwọn ìṣòro ètò ààbò tá a ní lórílẹ̀-èdè yìí. Wọ́n ní El-Rufai ó gbà wípé Tinubu ló ṣiṣẹ́ náà nítorí pé kò fẹ́ kí òun ṣiṣẹ́ nínú ìjọba òun àti pé owó ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi bá tòun jẹ́ kí wọ́n bá yàn ní ipò mínísítà. Wọ́n ní El-Rufai gbàgbọ́ pé bí Tinubu bá fẹ́ kí òun ṣe mínísítà, wọn ò bí àwọn aṣòfin dá kan ní àwọn ò ní fi òǹtẹ̀ lù òun, pàápàá bó ṣe jẹ́ pé tí Tinubu ni ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sẹ́nitọ̀ Godswill Akpabio ní tó ń ṣe. Wọ́n ní ìdí èyí ni El-Rufai fi gbàgbọ́ pé Tinubu ló mọ̀ọ́mọ̀ má jẹ́ kí wọ́n fi hàn òun fún ipò mínísítà. Èyí ni wọ́n sì ló jẹ́ kí El-Rufai kó máa ṣe ìpàdé ìkọ̀kọ̀ kiri lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń bá àwọn alágbára àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ṣèpàdé nítorí wọ́n ní gbogbo ọ̀nà ìlú ń wá láti fi gba kan lé Tinubu kúrò lórí àlééfà lọ́dún 2027. Èdè tó fi wá ní El-Rufai fẹ́ gbé Tinubu lọ ilé ẹjọ́, wọ́n ló fẹ́ kó gbogbo àbàwọ́n tán ti fi nu orúkọ ẹ̀ lára wípé ó mọ̀ sí ètò ààbò orílẹ̀-èdè tí ò dára tí wọ́n fi kàn nílé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n lé ó fẹ́ gbé Tinubu lọ ilé ẹjọ́, tó bá ti lọ ilé ẹjọ́ yóò lè dájọ́ pé wọ́n parọ́ mọ́ ni, èyí tí yóò jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n mú ìrònú burúkú tí wọ́n ti ní nípa ẹ̀ pé òun náà wà lẹ́yìn àwọn tó ń da ètò ààbò orílẹ̀-èdè rú, yóò jẹ́ kí wọ́n mọ̀ kúrò lọ́kàn. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé kò sóòótọ́ nù ìròyìn yìí o, àfìdí ẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ El-Rufai, pàápàá àwọn tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n súnmọ́ El-Rufai tọ́jọ́ ń jẹ́ tọ́jọ́ mú pé kò sí ìyẹn nínú èròǹgbà El-Rufai báyìí o, ṣùgbọ́n wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé lóòótọ́ nínú El-Rufai kò dùn sí Tinubu, bẹ́ẹ̀ ni wọ́n ló gbàgbọ́ pé Tinubu dalẹ̀ ó fi bí sú olórí òun, ṣùgbọ́n tán ní kò sí ọ̀rọ̀ tọ́rọ̀ rárá pé ó fẹ́ gbé Tinubu lọ ilé ẹjọ́. Kódà àwọn jẹ́ kó di mọ̀ o wípé bí ó bá tiẹ̀ gbéyàn lọ ilé ẹjọ́ kì í ṣe Tinubu, ilé ìgbìmọ̀ asòfin àgbà níbi tí wọ́n ti fẹ̀sùn kàn án wípé ọwọ́ ẹ̀ kò mọ̀ nípa ètò ìdìbò orílẹ̀-èdè yìí ni yóò gbé lọ ilé ẹjọ́ tí kì í ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu.